ṣe wọlé school mi ò lè kọ́ ticket. Mo tún ṣe ìnáwó last month ṣo ti get. Moneyloaded.com. Hello ẹ. Hello ẹ. Hello ẹ. Mo fẹ́ máa nẹ́nẹ́ kó pẹ̀lú ẹ. Kí n máa lùlù síbẹ̀ du ẹ. Kí n mú Stanley lórí kẹ̀kẹ́. Mo fẹ́ máa fọ̀bẹ ṣá ẹ̀gẹ́ ẹ. Ọmọ yapa ló ṣògo. Ọmọ yapa ní gbogbo. Ọmọ tún gbé ní gbogbo. Ọmọ tí bá sí lòlò. Hello ẹ. Àgbẹ̀ mo ti dà lájì, mi ò lè sùn táwọn ọmọ máa ká mi. Ọ̀tá ṣe lè ṣe kámi. Neutral ground lákọ̀ tí máa lọ gbá ni. Yìí, ọmọ yapa ní gbòòrò. Ọmọ yapa lóṣogbo. Ọmọ yapa ní gbogbo. Ọmọ yapa ní gbòòrò sẹ̀. Hello ẹ̀.